Gidi TV. Ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé ọ̀dẹ̀ òdàn bí. A kọjá lọ sí iléeṣẹ́ OEA Herbs and Shrub Spices nígbà tí wọ́n ké sí wa pé ká tún wá o láti wá wo bí nǹkan dé dúró. Nígbà tá a débẹ̀, a ṣalábàápàdé àwọn ìyá tí wọ́n ń bẹ lórí ẹní nínú yàrá Agbara tí wọ́n ti ń ṣèwúre. Ó láwọn nǹkan kan tá a bá pàdé ń bẹ̀, ṣùgbọ́n lára àwọn tá a bá pàdé ń bẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn ìyá àgbà yìí sọ fún wa lọ́jọ́ náà lọ́hùn-ún, nǹkan kí ṣẹ̀ṣẹ̀ ràgó. Ilé bí ẹ̀kú ilé o ẹ̀yin àgbààgbà ẹ̀kú ètò. Bọ́mọdé bá jí àsunkún oúnjẹ, àgbàlagbà ò sì ní rìn láì wẹ̀wù. Ṣé bí wọ́n pẹ́ sẹ́rẹ́ ní í ṣe oníyìí kò so ìràwọ̀ gàgà ní í ṣe oníyìí fóṣù. Ẹ̀yin ọmọ adarí oorun, ẹ̀yin lèdùmàrè ń lò láti máa ṣoníyìí wa. Ẹ gbọ́ bí lónìí ẹ jẹ́ á tún ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ́ gbòò bí ẹni ó wẹ̀kún. À ń padà bọ̀ wá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa fídíò náà, ṣùgbọ́n lára àwọn nǹkan kan tó fìdí múlẹ̀ la ní ká mú wá fún yín, nítorí pé lẹ́yìn ètò tá a ṣe kọjá níléeṣẹ́ OEA Herbs and Shrub Spices, ọ̀kan lára àwọn tó súnmọ́ iléeṣẹ́ OEA Herbs and Shrubs wọ́n pè mí, wọ́n láwọn ọmọ ilé elégbèje Alágbo dáadáa, nítorí pé àwọn ti bá wọn ní àjọṣepọ̀, àwọn náà sì ti jẹ àǹfààní nínú iléeṣẹ́ ọ̀hún. Ẹ farabalẹ̀ dáadáa láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Lóòótọ́ nígbà tá a wo yẹ̀wò yìí, ó mọ́ nẹgẹ́nẹgẹ́, ó funfun kẹ́nẹ́wín. A rí àwọn ìyá tí wọ́n wà nínú aṣọ funfun, a rí àwọn àtùpà tí wọ́n tàn, a rí fìtílà, a rí iyọ̀ èyí tí wọ́n lò láti fi ṣe àwọn ètò kan sílẹ̀ nígbà tá a débẹ̀. Àlàyé pọ̀ lórí ẹ̀. Ẹ farabalẹ̀ láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin. Ẹ kú dédé àsìkò yìí o bàbá. Mo kí yín o, orí ó tì í sọ́nà, ọ̀nà ò ní nà ọ́ lẹ́yìn o. Àṣẹ o. Orí rẹ kò ṣàìlà, orí rẹ kò ṣàìlà. Bí wọ́n bá jí lówùúrọ̀, máa dìde máa gbárí mi mú. Orí mi kò ṣàìlà o. Àwọn tó nílé ayé yóò jẹ́ ojú ọ sí. Àṣẹ. Torí pé wọ́n ní dágbóró ń bábá kókó gidi bá ń bábá mu àsìmàsìmà lọ́kọ́ ṣàwó. Báwọn àrà bá pa lójú ọ̀run àwọn èké a máa jẹ́ wá kéréjà ayé àrìn òwò àgbà ìsùn lọ́jọ́ ọ̀mọ́ nírọ̀ rí. Àkùkọ kan ìdénú ẹgbẹ́ rẹ̀ kọ́ mọ́ gbà yìí, ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn ni ó fi jìn ẹṣin. Bẹ́ẹ̀ ni ọjọ́ òní ó sọ ọ́ sọ́lá o. Àṣẹ o. Iléeṣẹ́ yóò ní bàjẹ́. Àmín àṣẹ. Ẹ máa ní mọ́ní, ẹ sì túbọ̀ máa ga ni. Àmín. Gíga là bọ́jọ́. Kókó báyìí lára ọ̀tá le. Ẹ ṣeun púpọ̀ bàbá. Tó bàbá, ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ sì ti ní ìrírí nípa iléeṣẹ́ ọmọ elégbèje Alágbo OEA Herbs and Shrub Spices. Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n ń pè ní ìwúre? Torí wọ́n ní ìwúre kan ń bọ̀ tẹ́yìn náà sì kópa ń bẹ̀. Ẹ̀yin mi ìwúre tí ó ń bọ̀ yìí, ó wù mí bí kí gbogbo ẹni tó rí ń ṣe, gbogbo ẹni táyé ń ṣe, gbogbo ẹni ọbaṣẹ́ ẹ̀jẹ̀, gbogbo ẹni ayé kó tì lẹ́yìn tí wọ́n fẹ́ kó dé èèyàn tó yẹ pé wọ́n ti ṣe orí ṣe lẹ́lòmíì kú sí. Mo fẹ́ kí wọ́n máa bọ̀ lọ́jọ́ 16 oṣù kejìlá ọdún tá a wà nù rẹ̀ ẹni tó kóṣù méjì tí ó parí. Mo fẹ́ kí wọ́n máa bọ̀ ń bẹ̀ kán wá gba ìwúre, àwọn awúre láti wà nílẹ̀. Ìwúre tẹ́ ẹ sì ń béèrè nípa rẹ̀ yìí, ibẹ̀ lẹ́lòmíì ó ti mú ìràwọ̀ tọ́lọ́run fún látòdì ọ̀run, ìkọsẹ̀jáyé rẹ̀ látòdì ọ̀run, táráyé ti fi kọ́kọ́rọ́ tì, ibẹ̀ ni ó ti fún ọ ní tiẹ̀. Kí ni ìwúre gan? Ìwúre gangan ó dá lórí pé bí ènìyàn tó bá dé ilé ayé tí Elédùmarè tó sì mú pàdé àwọn àgbàlagbà tí wọ́n sì súre fún un pé lágbájá báyìí ọ̀nà rẹ̀ ó làṣáyọ̀, o tó jẹ́ koro mọ́. Ẹni ní gbére kó ní, orí ẹni ní gbére pàdé ẹni lọ́nà, orí olókun ló gbé orí olókun pàdé olókun, orí ọlọ́ṣà ló gbé àlùkò pàdé ọlọ́ṣà, orí lẹja fi labú. Àwúre là ń tọ̀sán yìí. Sọ mọ̀ pé
Dágoro ni wọ́n pè ní bàbá koríko torí pé ẹ̀ńtọ́ lòun wọ́n jẹ dágoro kò ṣeé jẹ bí ewúro ọ̀yà tó bẹ̀rẹ̀. wọ́n sì máa ń pé dágunró ò ṣeé jẹ ìjẹ tí ẹ jẹ tẹ̀tẹ̀ ẹ má jẹ dágunró ò ṣeé jẹ. Gidigba ni wọ́n ń pè ní bàbá Musa. Gbogbo ẹni tó bá lòun ó pèrè wa láburú ọ̀kọ̀rì kan ní kíkú ọmọ lù wọ́n pa ọ̀kàrì kan ẹni tó lòun ó pèrè mi níbi ọ̀kàrì kan ní kíkú ọmọ lù wọ́n pa ọ̀kàrì kan ló dífá fún kíni nígbà tí Olójúdùgbé tó ń lọ sí ilé olóòṣàlá láti lọ rí pẹ̀kun àdó yìí náà la mú wá fọmọ yìí ló jogún nílùú Ògùn nílé Elégbèje àdó yìí àdó tó bí àdó nù. Bàbá ẹ ti ń sọ̀rọ̀ àǹfààní tó wà nínú ìwúre tí àwọn kan ń pè ní àdúà ṣùgbọ́n síbẹ̀ ó wù mí láti mọ̀ ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ìwúre àti àdúà? Kí ni ìwúre, kí làdúà? Gẹ́gẹ́ bí ìbéèrè yín láyé àtijọ́ nígbà míì ìwúre la fi béèrè ìkọsẹ̀jáyé ọmọ ẹ̀dá lókè pẹ̀. Olówó ni ó jẹ ni èèyàn kankan ni ó jẹ ni Ọlọ́run ní sọmọ wa lẹ́rú ayé. Nígbà wáṣẹ̀ ìwúre làgbà ń gbogbo. N táwọn bàbá ńlá wa ń lò ńgbà náà. Nígbà náà nù. Òun náà ló ń pè ládùn oríkà ti sọ pé. Àdúà èdè elédè ni. Bí Mùsùlùmí ó bá wí wọ́n sọ tiẹ̀ bí Kristi ó bá wí wọ́n ní àdúà. Báwa tí a jẹ́ oníṣẹ̀ṣe tá a bá sọ ìwúre ni àgbà ń gbogbo oníkọsẹ̀jáyé wa àbáwáyé oníkálukú wa la fi béèrè bẹ́ẹ̀ yẹn ó sì jẹ́ láyé tọ́lọ́run ó sì rọwọ́ mọ́. Ẹbí gbogbo àwọn ewé àti gbòǹwọ̀n wọ̀nyí ṣe bọ́lọ̀ lọ́dà ọ̀dà fún wa láti fi ṣèwúlò fún wa láti fi gbáyé ká sì fi jẹ́ èèyàn ṣùgbọ́n àwọn kan kọ̀ torí pé wọ́n ti gbà pé lágbájá tàmàdò kan ló lè báwọn ṣe ṣùgbọ́n Ọlọ́run ní báyàn ṣe nǹkan lóòótọ́ ṣùgbọ́n mo fẹ́ kó kíní kan yé wa bọ́ bá sọ pé onílárúbáwá ni ọ́ mo gbọ́ mo ti lọ Róòmù ọ́ padà síbi ìwáṣẹ̀ ni ìgbà wáṣẹ̀ ó ní ẹni tí wọ́n ń ṣe lótùfẹ̀ tó fi tùbà tó fi tùṣẹ́ ṣe bí wọ́n sọ pé kí wọ́n ṣètùtù kí wọ́n rúbọ kẹbọ ó fẹ́ kẹbọ ó gbà náà náà fi dálẹ̀ fẹ̀ ẹbọ sì fín ẹbọ sì rú ó sì gbà. tí èèyàn bá jí ní àárọ̀ kùtùkùtù kó gbá ẹlẹ́dàá rẹ̀ mú kó béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ èyí tó fẹ́ kó wúre fún rẹ̀ èyí tí ò fẹ́ kó fi ìwúre kó fi lé dànù níwájú ẹlẹ́dàá ẹ̀ kọ́lọ́run ó sì kíni ó sì lè bá gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀ kó lè gbọ́ àdúrà rẹ̀ torí pé gbogbo ẹ̀dá láyé pátá ló ní kọsẹ̀jáyé tiẹ̀ o. Ìwúre sì ṣe kókó. Ọlọ́run ọba Elédùmarè ọba tó dá ilẹ̀ tó sì dá ayé kó má fi tiwa pamọ́ fọmọnìkejì. Ẹni tí Ọlọ́run bá kádàrá wípé yóò jẹ́ olówó èèyàn ń bẹ tí máa yí kádàrá èèyàn padà ṣùgbọ́n tí ìwúre bá kún tí wọn náà gbà pé dájúdájú ahọ́n rẹ̀ ò ní tàn jẹ èèyàn á máa súre fún rẹ̀ a sì máa bí àwọn tọ́lọ́run kólé ayé lé lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tá à ń ròyìn rẹ̀ yìí. Ẹni tọ́lọ́run bá kólé ayé lé lọ́wọ́ tẹ̀yàn bá súnmọ́ wọn dáadáa yóò gbà pé èèyàn ń bẹ lẹ́yìn ayé. Ìwúre ṣe pàtàkì ó ṣe kókó o. Ọlọ́run má ṣe á lọ́mọ ẹ̀yìn lẹ̀kùn gbogbo nta ń fẹ́ níwájú Elédùmarè kó ṣe fún wa nta wa náà ń fẹ́ nù. Atọ́kùn. Ẹ ṣe bàbá ó dáa bàbá bọ́rọ̀ ṣe wá rí yìí kí ló mọ̀ fà tó yẹ pé ìwúre tẹ́ ẹ sọ yìí pé kéèyàn jí láàárọ̀ kó ké pẹ̀lẹ́dẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀bẹ̀ wọ́n ti ké pe Elédùmarè wọ́n ti sọ ohun tí wọ́n fẹ́ kó ṣe fún wọn wọ́n ti sọ ohun tí wọn ò fẹ́ lòmíì wà lórí ìdùbúlẹ̀ àìsàn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ó sì ń bẹ lọ́run lójoojúmọ́ wọ́n sì ń ṣètọ́jú ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ kò sàn kí ló fà á táwọn ọ̀pọ̀lọpọ̀ ń béèrè tí wọn ò rí gbà. Ẹ ṣe atọ́kùn ṣe rí Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ẹnu ẹni la fi kọ méje ǹjẹ́ wọ́n gan fúnra lára rẹ̀ ijó ló ti wúre fún rẹ̀ ǹjẹ́ wọ́n súnmọ́ àwọn tá a kólé ayé lé lọ́wọ́ ǹjẹ́ o súnmọ́ àwọn àgbà àwọn tọ́lọ́ ń fi sẹ́bì tí wọ́n gbẹ̀sẹ̀ bì tí a kó kọ́kọ́rọ́ fún tọ́ pé tọ́ bá le tán yányán àwọn eléyìí rẹ̀ láti tú ọlẹ̀ tọ́gọ́rọ̀ èèyàn sì ń lọ ọbẹ̀ tí wọ́n sì ń tú ǹjẹ́ o súnmọ́ wọn. Ìṣòro ibẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá láwọn ti lọ sí ibi àwọn ti lọ sọ àwọn ti sáré
wọn àti ìdè wọn ní tí èèyàn bá rí jìnnà títí yóò fojú dòbúlẹ̀ jẹun àìrìjìnnà ní àìrábíkí ọ̀kẹ́rẹ́ tí ẹ bá débi tí àwọn tí akólé ayé lọ́wọ́ tí wọ́n ń lo ewé àtegbò tẹ́ ẹ bá débi tí wọ́n wà àwọn tó jẹ́ pé Ọlọ́run gbà fún tí wọ́n sọ̀rọ̀ tì tẹ́ ẹ bá débẹ̀ ẹ mọ̀ pé àwọn eléyìí Ọlọ́run gbà fún wọn kò sì sí ẹ̀dá Ọlọ́run kan tó lè débẹ̀ tó lè sọ pé òun kó ṣòro kan dé tí ò ní bí àbùkátà òun Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀ ìkọ̀ọ̀kan nínú ayé sì ni ògbóǹtarìgì kan tí mo sì ń dárúkọ rẹ̀ tí mo sì ń fògùn rẹ̀ gbárí tọ́lọ́run sì ń gbà fún lọ́wọ́lọ́wọ́. Ìwúre ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. Ọ̀wọ́n rin ọmọ aṣẹ́gilájé ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrímu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúre ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó o wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa. Ìwúre yìí tí ẹni yóò wáyé ìgbà wo ni yóò bẹ̀rẹ̀ ìgbà wo ni yóò parí bó ni ètò yẹn gan ṣe fẹ́ lọ. ẹ ṣe atọ́kùn. tòrẹ́ lómi ìfẹ́ kí wọ́n ayé mọ ibi tóun ń farapamọ́ sí. ẹ̀dá ṣe wá rí oníkálukú abití ẹ̀ láàánì n tẹ́ kọ́kọ́ bí mi léèrè kí n tètè ya lọ bẹ̀ ọjọ́ 16. on the 16. bẹ́ẹ̀ ni oṣù kejìlá ẹni ìwúre ní máa bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ gbàm oníkálukú tí ó kó gbogbo òṣòro ilé ayé ẹ̀ tọ́lọ́run ọba ti ṣe tán ẹni tọ́lọ́run bá ti ṣe tán tí ó là ibẹ̀ lèmi ó wà. ọ̀sọ́ bá ti rẹ ẹni Ọlọ́run bá ṣe tán tí ó bá là ní ọ̀ràn tí ọjọ́ 16 oṣù kejìlá ọjọ́ 16 oṣù kejìlá yẹn títí tóṣù yóò fi wá parí táì bọ́ńdọ̀ ọdún tuntun torí pé gbogbo ẹ̀dá tó bá ti débẹ̀ nínú ọdún tuntun ó ti mọ̀ pé oore tuntun ti dé gbogbo tó bẹ̀rẹ̀ bá béèrè ń bẹ̀ pátá gbogbo ẹ̀ ni máa ń mú ṣe ń bẹ̀ gbogbo ẹ̀ ni ọ̀sẹ̀ o. nínú yàrá agbára wọn. nínú yàrá agbára táwọn wí yìí torí pé àwọn awúre láti wà bẹ́ẹ̀ wọn ti dúró dé ọ̀ awúre láta sì wí yìí kò sí ẹnì kọ̀ọ̀kan wọn tó lè pàdé náà tátẹ́gùn àánú tátẹ́gùn àlùbáríkà ò ní fẹ́ sí ọ lára gbogbo téèyàn jẹ́ láyé ti sọ pé ọ̀dà kò burú o ẹ̀wọ̀n ti nù ọ́ ní nǹkan o ẹ̀wọ̀n ti fọwọ́ kan ra ọ́ láwọn ni o wọ́n ti mú ọwọ́ gbòòrò kan kọ̀ wá dà kò sí ibẹ̀ làṣírí rèé ó ti bò ibẹ̀ làánú ó ti fọ̀nù ilé ayé ẹ̀ Ọlọ́run ní ń bá àwọn eléyìí ṣe torí pé àwọn kan ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kan wà tí wọ́n rò pé bóyá kò sí èèyàn àwọn èèyàn ń bẹ o èèyàn wà bọ́ọ̀ bá ti jáde nínú ilé tó ń fìdí gbolẹ̀ ọjọ́ 16 wà lára àwọn tí ó rí àánú gbà lọ́dọ̀ àwọn awúrelà láti ọjọ́ 16 ṣe 16 ni wọ́n pè é December ni ó inú ọdún tá a wà ní o ìsọdún tí ń bọ̀ ọdún tá a wà tó kóṣù méjì wọ́n lọ́dọọdún lẹ̀ mọ́ ṣe. ọdọọdún ni sápórúwé ọdọọdún lè rù wá gbọ̀n. orógbó orí àti ọ̀gbọ́dọ̀ pọ́dún jẹ ọdọọdún ni làṣẹ táwọn awúrelà tí ìṣiṣẹ́ pé bọ́yá ìkànnù wọn ọ sọ̀rọ̀ kọsẹ̀ ní àpètìlá kọsẹ̀ bẹ́ẹ̀ ni. bàbá sẹ́yìn náà wà ń bẹ̀ sáà. kí ló fi ń ṣeré yìí wọ́n ń gbé onígbò ni wọ́n ṣe gbé ọjọ́ ọgbẹ́ sẹ́yìn kùlé rẹ níbi tí gbígbàdúrà wà tọ́lọ́ táyé atúnidá àwọn tí wọ́n tó yàn dá àwọn tí wọ́n nílé ayé tọ́lọ́ ń kólé ayé lọ́wọ́ níbi tí wọ́n wà kí ni wà pé mò ń ṣe lọ́wọ́ àìsàn ní mú mi o àkàdò sí ní dì ọ̀mọ́lẹ̀ atọ́kùn bó ti rí nu. ẹ ṣeun bàbá àwọn èèyàn tí yóò wà kó tí yóò wà jẹ́nu àǹfààní tí ẹ ló wà nílẹ̀ yìí láti kópa nínú ìwúre yìí ṣé dandan nìkan débẹ̀ ni. ẹni tó ń ṣẹlẹ̀ ni pé atẹ́gùn làdúrà atẹ́gùn ní ìwúre àwọn kan wà tọ́ ẹ pé níbi tí à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó mú mi rántí ọkùnrin kan tí wọ́n gbé débẹ̀ ló kù wọ́n sì kó àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tí Ọlọ́run Elédùmarè ṣẹ̀dá toríṣà ṣẹ̀dá oríṣẹ̀dá ní à ń pè lóríṣà ṣẹ̀dá nítorí gbàgbé tẹ̀ ṣe márùn tó mú gbogbo nǹkan bàjẹ́ wọ́n gbé ọkùnrin lápá ìyàká débẹ̀ ilé iṣẹ́ yìí nígbà gbé débẹ̀ èmi tí wọ́n wá pòbírí kòtò ọ̀nà méje ni wọ́n ti gbé dé ìgbà tí wọ́n gbọ́kùnrin délé iṣẹ́ yìí olúwa ẹ̀mí adẹ́dà
ọba mi aṣẹ̀dá ọ̀run aṣẹ̀dá sánmọ̀ ọba tó dáyé arákùnrin ibẹ̀ náà ibi ẹsẹ̀ ń gbé débẹ̀ wọn ò tí ì sa ewé wọn ì sa egbò ẹni tí wọ́n gbé débẹ̀ sì dìde ó sì jókòó tiwọn tí wọ́n jọ àwọn méje ni wọ́n gbé lọ ó sì kẹjọ wọn jọ náà wọ́n á bí ẹ léèrè pé bóun ló ń ṣe débí kíni tó ń wá dé ẹni tá àti ìléwé tá àti ìlégbò fún ṣe àpè gbígbàdúrà wà mẹ́nu nílé ọmọ elégbèje atẹ́gùn lásán nílé ọmọ elégbèje atẹ́gùn lásán lọ fẹ́ sí arákùnrin tí n bá ṣe parọ́ ẹ má tiẹ̀ wulẹ̀ falọ́wọ́ ná bàbá lọ́ba dìde ńlẹ̀ ara ti yá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. ó dà bàbá kí ni tó ṣọkùnrin ọ̀ngàn ní pàtó. wọ́n jẹ́ kẹ́ni ìrọ̀mọlápá rọ̀mọlẹ́sẹ̀ mọ̀ ni ẹni tá a sì ń wí ti lé lógójì ọdún bí ó ti di géńdé àwọn méje ni wọ́n gbé débẹ̀ lápá ìyàká yóò kú yóò yè wọ́n sì ti ń sọ fún akọ́nà bíi mẹ́jọ làwọn ti dé kódà wọ́n tó sọ fún mi pé owó náà ti ná lórí nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ó ti fẹ́ẹ̀ tó 1.7 million lórí kìsì ni wọn ò yẹ kọsẹ̀ jáyé wò wọn àwúre ó dà bàbá wọn àbèrè ńgbà wá gbé débẹ̀ ńde tí ó ń dé ńlẹ̀ wùyà ló tún wá ń sọ apá ti tò ẹsẹ̀ ti tò nígbà mo ti délé ayé mi ọ̀bàrú ẹ̀ pàdé rí kéèyàn ọmọ ti ìkó ewé kọ́mọ ti ìkó egbò léèyàn lọ́kọ́ ẹ pé gbígbàdúrà lásán ní bẹ́ẹ̀ tẹ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má jẹ́ aṣọ bí tí Ọlọ́run fi wòsàn sí ẹ má jẹ́ aṣọ nù o àánú ni gbogbo wa ń béèrè o àánú là ń béèrè o oyè iléeṣẹ́ tá à ń wí yìí ẹ lọ dán mi wọ ẹ lọ bẹ̀ ibi ọ̀nà yín wọ̀nù ó dà bàbá Ọlọ́run ní já sọnù àtúnṣọnù o. àwọn tẹ́ wá ń sọ yìí ìlò ewé àtegbò ìwúre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yìí béèyàn ò bá wá kì í ṣe oníṣẹ̀ṣe ṣòro ẹni bẹ́ẹ̀ lè lọ ni. ó lè lọ. torí pé ó lè má bá ìlànà tiẹ̀ mu fẹ́ pé Islam àbí. ẹ má jẹ́ ń tan jẹ ṣe rí kéèyàn tanra rẹ̀ jẹ èèyàn tanra rẹ̀ jẹ bí ìyá kínní kan wọn ní ọmọ ẹ̀kejì kan ló lè kó lọ rí ra sọ mùsùlùmí ni ọ́ Christian ni ọ́ oníṣẹ̀ṣe ni ọ́ àní gbogbo tí ń jẹ́ ewéko pátá Ọlọ́run ló dá bẹ́ẹ̀ni fún kíni fún èlò àwọn kan ń bẹ tó jẹ́ pé áńgẹ́lì Ọlọ́run àbí kíni ẹ máa ń pè wọ́n ti wá sáyé rí tá a déwéko fún wa tí wọ́n máa lílo ẹ̀ o tábìlẹ̀tì tá ń lò gbogbo àwọn oògùn tá ń lò gbogbo àwọn nǹkan ìrora gbára ewéko ni o ewétegbò ni o ẹ̀dá Ọlọ́run tó bá ti fi tewétegbò ṣeré tó bá pe rẹ̀ Christian Ọlọ́run tó jẹ́ ń yà torí pé Ọ̀rúnmìlà Elédùmarè ọba tó dá ayé ohun ọ̀run ó ti dá gbogbo bá ṣe jẹ́ èèyàn síbẹ̀ kí ló wá ṣe wá tá a sọ̀rọ̀ wa nù nítorí ayé lásán béèyàn bá ṣèèṣì kú Ọlọ́run tó jẹ́ ń yà o áńgẹ́lì tá a ti mọ̀ láti bí ọdún 10 ọ̀sán jù ń ta ẹ̀sẹ̀ wàá mọ̀ tí ò lè pèsè fún ni lọ ẹbí tèmi gan dánwò ibi tí mo bára mi tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni mo tẹ̀síwájú mo nílọ síwájú ṣe bí béèyàn bá sin ni àníkó sin ni béèyàn bá sì ṣèyàn àníkó ṣèyàn ibi táwa náà lọ tọ́lọ̀ wọn fẹ́ kí á tákàdédé pòórá láyé àwa náà béèrè lọ́wọ́ ẹlẹ́dàá wa ni wọ́n sì ní ká máa lọ síbẹ̀ ká sì lọ rí ṣe kíni ká béèrè fún tewétegbò ń bẹ̀ nítawà náà lè fi jẹ́yàn láyé agbára yìí wà lọ́wọ́ wọn wọn à sì gbélé iṣẹ́ yẹn kalẹ̀ bóyá torí pẹ́lẹ́sìn ìwọ lọ́jọ́ kò nú ilé ẹni tí nǹkan ṣe tó dákẹ́ bẹ́ẹ̀ ṣé èso ni ó pa ẹni tí nǹkan bá ti ń ṣe ẹni ẹlẹ́ ẹ̀gùn bá gún lẹ́sẹ̀ ẹ̀rọ atọ́kùn kí ni ẹni ó ṣe òní ó ṣe láńkáláńká ta lábẹ́ lọ o. tí n dẹ́n sọ báyìí ni pé kò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. rárá kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. bóyá oníṣẹ̀ṣe nìkan. kéèyàn bá tọ́jú ẹlẹ́dẹ̀ èèyàn bá ń bẹ̀ bọ́ bá ṣe tọ́jú ara rẹ̀ ló sì bá a níbẹ̀ o. gbogbo àwọn tó orí tán lo mọ́tò kànàbà wọ́n ń jáde ní wọn ọ̀tẹ̀dí mọ́lé gbogbo àwọn tó orí táìsàn ń ṣe oríṣiríṣi àìsàn ní ń bẹ lára ọmọ ẹ̀dá ádámọ̀ tó o bá mú ọwọ́ tí ń dùn tó o bá ti bá sọ tó o tètè lọ sí ilé iṣẹ́ tá a wí ibi tí wọ́n ti ń ṣàánú èèyàn tí gbogbo ọmọ ádámọ̀ ti ń rí dáńdè tí wọ́n rí wòsàn Ọlọ́run ló gbé kalẹ̀ ń bẹ̀ kò pọ̀ bẹ́ẹ̀ ilé iṣẹ́ bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n ìfun àtẹ̀dọ̀ àti bí ó ṣe bí gbogbo tí ń bẹnu ara ẹ̀dá ọmọ ádámọ̀ bí ó ṣe kúrò lára ẹ̀dá ádámọ̀ Ọlọ́run sókè ní ìkọlẹ̀ ó sókọ́dọ̀ wọn èmi ò wá mọ bí wọ́n ṣe rìn o ṣùgbọ́n mo pe Ọlọ́run jagun fún àwọn tí ayé ti dì àwọn tí ayé ti mú àwọn tí wọ́n ní òní dé èèyàn wọ́n tó ń bá èèyàn tó ṣe yàtọ̀ sí pé ẹni tí wọ́n ń fa ìsàn pamọ́ sí lára olóyún ọjọ́ pípẹ́ lọ́bẹ̀ o
ẹni tí ayé ju pọ́ǹpù sí lára tí wọ́n sọ láta ọ̀n lọ bẹ̀ èmi ò mọ nǹkan tí wọ́n ń ṣe o ṣùgbọ́n ọba mi àṣẹ̀dá yìí ọba yìí ọba kan ṣoṣo yìí òun náà ló dá ìkọsẹ̀já yìí oníkálukú a ní sọnù ká tó sọnù gbogbo ẹ̀yin ọmọ ádámọ̀ gbogbo ẹ̀yin ẹni ọlọ́run gbogbo ẹ̀yin kírísítẹ́nì gbogbo ẹ̀yin mùsùlùmí èmi ò ta kẹsìn kankan o ṣùgbọ́n tí fi dájú náà ni pé àrí pásítọ̀ tí ó gbọ̀ wọ́n léèyàn lórí ọba tí ń gbélé lórí ó ti kó gbọ̀ ẹ̀kú o ará àfa àtọ̀jẹ́ pé yóò sọ fún ọ pé gbà lọ́ọ́ rí fẹlẹ́ ìfọkànmú ńgbà ọba ìfọkànmú tán ògùn ẹ̀ náà ni ó padà ọ̀dọ̀ àfa ni ó padà sí. a sì rí tewétegbò náà tó yẹ pé àwọn tí wọ́n pe ara ló ń ṣẹ̀ṣẹ̀ jìbìtì yàtọ̀ sí àwọn tọ́lọ́ ń gbé kalẹ̀ yìí tọ́lọ́ ń fa àánú rẹ̀ gbé kalẹ̀ ká. ẹ ṣeun púpọ̀ bàbá orúkọ yín lẹ́ẹ̀kan sí bàbá. orúkọ tèmi ni Alfa Abdulrazak Ajíṣafẹ́ Adéoyè. ẹ ṣeun tó ọ̀kan lára àwọn tí wọ́n ti nírìírí nílé iṣẹ́ OEA Herbs and Shrub Spices náà ni wọ́n ní àwọn fẹ́ láti bá wa sọ̀rọ̀ nígbà táwọn wo àwọn ìkànnì wa àti àwọn ètò tí à ń ṣe pẹ̀lú ilé iṣẹ́ ọ̀hún ni wọ́n ṣe ní ó wù àwọn láti sọ èrò àwọn nípa ìgbésẹ̀ ohun tó ń bọ̀ lọ́nà ní ilé iṣẹ́ OEA Herbs and Shrub Spices tí wọ́n ní bó bá di ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún tá a wà bẹ́ẹ̀ ni o ìsọdún tí ń bọ̀ o ọjọ́ kẹrìndínlógún oṣù tí ẹyọ kan bò lójú yìí tí ń kẹlẹ̀kùn gbàgbà ẹni o. ní ìwúre ó bẹ̀rẹ̀ ìwúre ó bẹ̀rẹ̀ àwọn awúre la sì ti wà ńlẹ̀ títí di ìparí oṣù yẹn tá a fi bọ́ sínú ọdún tuntun. ẹ ṣeun púpọ̀. orúkọ tèmi a máa jẹ́ Olúwagbémiga mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ OEA Herbs and Shrub Spices. iléeṣẹ́ wa kò sí fún ẹ̀sìn bẹ́ẹ̀ sì ni kò sí fún òrìṣà bí ó ṣe fún wípé àǹfààní gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀ àǹfààní tó wà nínú ewé àti egbò fún ọmọ ilẹ̀ adúláwọ̀ pọ́nbélé ni iléeṣẹ́ wa wà fún. ọ̀nà tí àṣírí tí Olódùmarè jogún sínú ewé àti egbò jẹ́ ohun tí àwa ń ṣe àmúlò rẹ̀ ní iléeṣẹ́ OEA Herbs and Shrub Spices. ẹ̀yin náà ti mọ̀ wá ẹ̀yin tí ẹ ti máa ń gbóhùn wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtẹ̀yin tí ẹ ti bá a dòwò pọ̀. ohun tí ìwọ dojúkọ tàbí ìwọ ń là kọjá ṣé ní iṣẹ́ tí ìwọ ń ṣe ni ṣé ọmọ rẹ ni ó jẹ́ ohun ìbànújẹ́ fún ìwọ ni ṣé iṣẹ́ tí ìwọ ń ṣe ni ìwọ ń wá ọ̀nà àbáyọ àbí láti lè gun òkè ìpele láti ìpele kan sí ìpele òmíràn ni ìwọ ń fẹ́ ni ṣé ọkọ rẹ ni kò gbélé pẹ̀lú ọ ni ṣé ìwọ ò rí orí ọkọ ni tàbí àwọn ọkùnrin kan ń gbé wọ bọ́n ṣe ń gbé ẹ náà lọ ń jù ọ sílẹ̀ tàbí ìṣòro kíṣòro ni ìwọ lè máa là kọjá ìwọ wà ní òkè òkun ni o ti ń wá ìwé ìgbélùú àwọn tí ẹjọ débẹ̀ pàápàá gan wọ́n ti gba tiwọn tí wọ́n sì tún bá tìwọ́ ká tàbí òwò wà lórí àìsàn kan ní tó jẹ́ wípé ó ti lọ síbí ó ti lọ sọ́hùn-ún kọ̀ báyìí náà ni ó ń jẹ́ ìwọ ṣáà darapọ̀ mọ́ wa nínú ìwúre ọdún tuntun tí à ń sọ̀rọ̀ nípa èyí láti ara wípé àwọn awúre là láti lè jẹ́ wípé kí Olódùmarè tí Olódùmarè ń gba ọwọ́ wọn ń ṣiṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu àwọn awúre là máa wà nínú ilé agbára láti wúre fún ẹ láti lè mú ìṣòro rẹ di ohun àfìsẹ́yìn tí egun aláré ń fi sọ. títí ìgbà míì táwọn pàdé ire o. ìwúre ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n rin ọmọ aṣẹ́gilájé ẹ̀là àwòrí ọmọ làpúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń
gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn. ó yá tó bá wà ní nàìjíríà tàbí any country ní áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347. ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book. a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Herbal lórí Instagram. wẹ́bsáìtì wa ní www.oea/herbal.com. email address wa ní herbscrubs2019@gmail.com. níbi ìwúre ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. Ewé ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ewé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.